Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ìwé Jòhánù orí kẹsàn-án bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ìkejìlá. Náà dérí Jésù Kristi ó dẹ̀ ń kọjá ń lọ. Òyìnbó ọmọkùnrin kan rè fọ́jú láti inú iye rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn Jésù ọ̀yìn bírọ̀nà rẹ̀ ọ̀fọ̀ olùkọ́ni lé dẹ́ṣẹ̀. Ọkùnrin eré dẹ́ṣẹ̀ dán àbọ̀ wọn mórí rẹ̀ lòun fún fọ́jú. Tí Jésù ìdáwọn òun fọ. Ọkùnrin ayé dẹ́ṣẹ̀ bá dẹ̀rọ wọn mórí rẹ̀ wọ́n dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ká lè fúnṣẹ́ Olódùmarè hàn náà rẹ̀ lòun ṣe fọ́jú láti inú oyún wa. Má rò rán èmi lè ṣaláì ṣuṣẹ́ ní rẹ̀ rán mi wa náà dẹ́ra wa náà sàn ganrigan. Túdà ọ̀fọ̀ ọgànjọ́ òru ń fa náà dé rẹ̀ nìkẹ́ni nílé ṣuṣẹ́. Níwọ̀n àgbà ni mo wà nàyè èmi rí ìmọ̀lẹ́ ayé. Náà dé rí Jésù dẹ́ wí dédé ọ̀rọ̀ ìtàn. Òye bẹ́ tọ́ sílẹ̀ òye fún tọ́nẹ̀ òye fún sàmọ̀. Nóun dẹ́ sàmọ̀ iná tán òye fásojú ọmọ ọkùnrin afọ́jú yìí. Òye wí wọn ọ̀fọ̀ máa wò rán lọ sínú odò adágúrọ̀ pé ní Sílóámù kò láwẹ ojú rẹ̀. Ọmọkùnrin náà òye ṣe giri òye mọ́nà rìn àjò rẹ̀ kàn lọ sódò Sílóámù láti láwẹ ojú rẹ̀. Ní gẹlẹ́bùn ti wẹ ojú rẹ̀ tán òye bẹ̀rẹ̀ sí ríran. Náà dé ran aládùúgbò àtọ́wọn rẹ̀ tí mi rí ọmọkùnrin afọ́jú yìí náà ti jọ ní bóun tí mi ságbe nẹ́gbẹ̀ẹ́ rọ̀. Wọ́n yìí máa wí rárá àwọn ọ̀fọ̀. Èso ọmọkùnrin olè bara yẹn bíbà. Àwọn kan wí fọ ohun ńlá àwọn lómìnira ọ̀fọ̀. Pàgà ẹ̀jẹ̀ jẹun. Ṣùgbọ́n ọmọkùnrin afọ́jú rẹ̀ ti fọjú tẹ́lẹ̀ rí rẹ̀ dẹ́m tí mi ríran yìí. Pé dáwọn ohun ọ̀fọ̀. Èmi rún ńlá. Wọ́n ìbírọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ti rìn. Bẹ́ẹ̀ ti ṣe. Bẹ́ẹ̀ gbégbà. Kóra ìdí ọ̀fọ̀ ọ̀dẹ bẹ̀rẹ̀ sí ní ríran. Pé dáwọn ohun fọ. Ọkùnrin ọkọ̀ràn gbèlì Jésù. Òun rè bẹ́tọ̀ sílẹ̀ kò fún ṣe amọ̀. Oye fásojú rẹ̀ mi. Oye wí mú ọ̀fọ̀. Kí mi lọ sódò Sílóámù kí mi la wẹ̀. Náà dẹ́nà dẹ̀rẹ̀. Kí mi ṣàjáfara. Kí mi mọ́nà mẹ́kàn láti la wẹ̀ nù odò Sílóámù náà. Egẹlẹ́ bí mo ti wẹ̀ tán ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ríran. Fáyín bírọ̀nà rẹ̀ fọ Jésù ọ̀hún ra náà. Owó ọ̀hún fọ. Mo ra mímú bò ń gbà. Ọlọ́run Olódùmarè kò bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.